nígbà táwọn olùmọ̀ tí wọ́n lọ tí wọ́n bọ̀ wọ́n ní àwọn ẹ̀jẹ̀ mẹ́ta tó jẹ́ ti àdámá onímọ̀ ń jáde látara obìnrin. Wọ́n ní àkọ́kọ́ níbẹ̀ náà ni dámọ̀l hayd, ẹ̀jẹ̀ nǹkan oṣù ilé tó yẹ tó náà ní gbádùn ilé ìtawà nínú ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì oní dámọ̀l nifas, ẹ̀jẹ̀ ìbímọ ilé iná wọn ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀rẹ̀ ní dámọ̀l istihaba, ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ilé tó jẹ́ sí iṣan kanú àwọn iṣan tí ń bẹ ní abẹ́ obìnrin ó daṣẹ́lẹ̀ tàbá bíbẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan àmọ́ ṣàlàyé àkíní jẹ́bẹ̀. Àmọ́ dámọ̀l hayd yìí, ẹ̀jẹ̀ hayd yìí ó jẹ́ ẹ̀jẹ̀ kan, ìròyìn tábí dáàmù náà ìròyìn mẹ́ta láti dáàmù. Ó jẹ́ ẹ̀jẹ̀ kan al-aswad, ẹ̀jẹ̀ tí máa ń dúdú ni, kìí ṣe ẹ̀jẹ̀ tí máa ń pọ́n ní nọ́mà ẹ̀jẹ̀ pé ó wà dámọ̀l aswad náà ni ẹ̀jẹ̀ dúdú. Al-khadir ya'ni al-ghalib, ó sì máa ń nípa ní máa ń tìkì kìí sàn. Al-karihu ar-ra'iha, wọ́n máa ń rùn lóòrùn tí kò dá, wọ́n máa ń rùn òórùn ilé tó jẹ́ pé òórùn tí ò dá. Alladhi yajri min al-mar'ati min mawdi'in makhsusin fi awqatin ma'luma, ilé tó yẹ pé a máa sàn látara obìnrin, yóò máa sàn jáde lára rẹ̀ láti àyè kan ilé tó yẹ pé wọ́n ti sa àyè náà lẹ́sà láwọn àsìkò kan. Jẹ́ haid yìí gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ bí wọ́n ṣe ṣàlàyé, ó jẹ́ ẹ̀jẹ̀ kan ilé tó bá ti bàlágà ní Ọlọ́run ọba àlékè ọlá sí ẹ̀jẹ̀ haid yìí. Ìyẹn ni àárí hadith kan ilé tí wọ́n gbà wá látọ̀dọ̀ ìyá ńlá wa Aisha. Nígbàtí Aisha ń give a report, ó ní kharajna la nara illa al-hajja, ajáde ń jẹ́ kan àgbèrè nǹkan kan wípé afẹ́rẹ́ sí sí hajj lọ. Falamma kunna bi Saraf, nígbàtí àwọn wá dé bi Saraf, àdúgbò kan ní jẹ́ Saraf yẹn. Àyè náà ní Saraf yẹn ó jẹ́ bí máìlì mẹ́fà 6 amyal ní Makka, ó jẹ́ bí máìlì mẹ́fà 6 miles kó tó di pé yóò dé Makka. Èdè sport yẹn ni wọ́n dé jẹ́ náà lọ. Ní tí sì ń jẹ́ máìlì kan ní a rí pé ó ju kìlómítà lọ, tàbá ń sọ̀rọ̀ nípa kìlómítà, so máìlì kan ó ju kìlómítà lọ. Torí pé máìlì kan ní a rí nǹkan tó jẹ́ sí wípé 0.621 ní máìlì kan sí kìlómítà kan. 0.621 sẹ́yìn kò tí ẹ̀wọ́ wà sí kìlómítà ẹ̀yọ kan. So dédé máìlì yẹn wá ní tí èyàn bá fẹ́ wòye sí pẹ̀lú kìlómítà pé ọ̀nà tí ó gbà yé wa ní máìlì sí kìlómítà, ó tó dédé ń tá a lè sọ pé ní sításù àmúyá yẹn, ó tó dédé ń tá a lè sọ pé ó súnmọ́ máìlì mẹ́wàá. Àmọ́dédé rẹ̀ gẹ́gẹ́ ní 9.656 takriban, so 9.656 approximately takriban. So tàbá approximate ẹ̀ náà bí n tàà sọ pé ó fẹ́ súnmọ́ bí 10 kìlómítà náà, kìlómítàs mẹ́wàá. So ní dèbí àyè tí wọ́n dé níjọ́ náà ní Sárọ́fà yẹn. Nígbàtí wọ́n wá dé bẹ́ẹ̀, ìyá ńlá wa Aisha radiyallahu anha oní ṣíìtì bọ́n sí rí nǹkan oṣù ọ̀nà. Fadakhala alayya Rasulullah sallallahu alaihi wasallam wa ana abki, ó lágbàbí wa wọlé tó inú ọmọ bàjẹ́ wọn sọ̀tán tẹ̀kẹ́ sí hajj náà bẹ́lẹ̀ sí. Yá ipò mo ti wáyé sí pẹ̀lú ìjọsìn nínú bẹ́lẹ̀ sí náà. Tí káwọn ti gbàgbẹ́ ilé àwọn nǹkan kan wà ní àwọn ẹsẹ̀ ìjọsìn téèyàn máa ń ṣe bí à ń gbàwẹ̀ ní à ń kírun ni
tó bá fẹ́ ṣe nǹkan oṣù ó ti stop ó ti gbé tó wá wò náà pé bẹ́ẹ̀ náà ni ájì yìí náà tí mo ní mo fẹ́ lọ sí ájì pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam tí mo wá rí nǹkan oṣù inú rẹ̀ wá bàjẹ́ ìwọ̀n sunkún nígbà tá lórí wọlé tì kọ́ọ̀lá bánábì ṣe wọlé tì Ànábì wá sọ pé ànàfíìsì ṣé ọ ti rí nǹkan àládà oṣù rẹ ẹgbẹ́ ìwé kan wò ṣe sí pé kí ló lè máa pálẹ́tọ́ pé ànàfíìsì ṣé ọ ti rí nǹkan oṣù rẹ ni kúrútù náà Àìṣà ní bẹ́ẹ̀ pé òun sọ pé òun ti rí nǹkan oṣù kọ́ọ̀lá Ànábì sallallahu alaihi wasallam wọn ń gbé Àìṣà lẹ́ni tí ń pẹ̀tù sí lọ́kàn lẹ́ni tó fẹ́ mú ìdùnnú wọnú ọkàn rẹ̀ pé inna hadha sọ́rí tó ṣẹlẹ̀ sí ẹ̀ yìí amọ́bọ́n nǹkan kan ní kataba Allahu ala banati Adam tọ́lọ̀ ti kọ lórí gbogbo ọmọbìnrin Ànábì Adam gbogbo ẹni tí máa ń jẹ́ ọmọbìnrin tó jẹ́ ọmọ nìyàn nǹkan kan tọ́lọ̀ ti kọ lé wọn lórí pé yóò máa ṣẹlẹ̀ sí wọn tí wọ́n bá ti dé stéèjì kan ní pàtó Ànábì wa sọ fún pé faqdi ma yaqdi al-hajj gbogbo tí àwọn alálàájì bá ń ṣe ìwọ́n náà máa ṣe ghayra an la tatufi bil-bayt yàtọ̀ sí pé máa ṣe tọ̀wáàfù nìkan máa rọ̀ pé ìta lé nìkan gbogbo sẹ́yìn ojú táwọn alálàájì bá ń ṣe ojúpọ̀ tí orí nǹkan oṣù yẹn máa bá ń ṣe àmọ́ ọ̀gbọ̀rọ̀ tọ̀wáàfù a rí pé eléyìí kí ni ta fẹ́ ló bẹ̀ níbi ìtìsíwájú náà ni pé ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn ẹni tó bá dé stéèjì tó ti bàlágà nínú nǹkan tó yẹ pé Ọlọ́run kọ mọ́ gbogbo ọmọbìnrin Ànábì Ádámù ni tó ẹni tó bá tó wá ṣe gan tó sì ti dé àwọn stéèjì kan èyí ó tún máa wọn kẹ pé àìsàn bẹ pẹ̀lú rẹ pé kò pé lápèjú èsì èèyàn ti ní àwọn àmì oríṣiríṣi tí wọ́n tún mọ̀ pé èèyàn ti bàlágà lóbìnrin ó ti lọ́yìn láyà àbíbẹ̀kọ́ ó ti pé ọmọ 15 years mẹ́ẹ̀ẹ́dógún àbí ká sọ pé ó ti ẹ̀ pé 20 ká sọ bẹ́ẹ̀ àwọn ni ọmọ tó ti pé 20 yìí o kò tí ì rí nǹkan oṣù rẹ̀ rí pàápàá ṣe mọ̀ pé wọ́n tètè máa wá bóun wọ́n ṣe fẹ́ lọ sí hospital láti lọ ṣẹ́ẹ̀kì pé kí ni tí ń ṣẹlẹ̀ gbogbo nature ní nǹkan yẹn tí ò bá fi lé máa ṣe nǹkan oṣù àárẹ̀ tí ó máa ṣe láwọn àwọn oríṣiríṣi tí ó máa ṣe yóò burú ju ní tí a lè fi ẹnu ròyìn lọ torí pé àwọn nǹkan oṣù yẹn ní àánú lọ́lọ́run tó fi ṣe fún wọn bí wọ́n ṣe ń ṣe nǹkan oṣù yẹn ní every month yẹn so ni wọ́n àwọn ẹyin oríṣiríṣi ni wọ́n tó ń produce ẹ̀ bí wọ́n ṣe ń waste àwọn èyí tí ò wúlò iná tó ń produce àwọn ẹyin ilé tí ó dọmọ àti ilé tí ó mú àlàáfíà wá sí àgbẹ̀ ara wọn so ẹni tí ò bá wá sí ilé nínú nta sọ pé kò sí dànù bákan náà nínú tí afáwà àgbà Ibn Abbas radiyallahu anhu nínú tí ó sọ ó ń dájú nǹkan aládà obìnrin tí a mọ̀ sí menstruation yìí pé ó bẹ̀rẹ̀ látorí ìyá ńlá wa Hawa nígbà táwọn afá lọ tí wọ́n bọ̀ wọ́n ní Ibn Abbas ló sọ̀rọ̀ pé ọ̀rẹ́ ìgbẹ́dà Ànábì sallallahu alaihi wasallam pé kìí ṣe pé ó sọ pé Ànábì ló sọ gbogbo ìlàjì fẹ́ lò pẹ̀lú ilé ọ̀rọ̀ tí Ibn Abbas sọ táà sì rí àdìsí Ànábì tó sọ pé dájúdájú kan yìí o katabahu ala banati Adam wọ́n kọ́ lórí àwọn ọmọ Adam ní o sọ pé wọ́n kọ́ lórí ìyàwó Adam pé kò sínú hadithi pé wọ́n kọ́ lórí ìyàwó Adam ọmọ Adam ní banat àbí gbogbo ìlàjì wá fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ibn Abbas ilé tí òun lọ mú wá afáwà àgbà Al-Hafiz Ibn Hajar wọ́n mú ọ̀rọ̀ náà wà ní Fathul Bari wọn ní mujalladi alákọ̀ọ́kọ́ ní page 400 wọ́n fi ọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ Hakim àti Ibn Munzir pẹ̀lú isnadu tó wà sahih wọ́n ní Ibn Abbas jẹ́ pé inna ibtida'a al-hayd kana ala Hawa pé dájú bíbẹ̀rẹ̀ haid yìí ó bẹ̀rẹ̀ látorí ìyá ńlá wa Hawa ba'da an ahbatat min al-janna
lẹ́yìn ìgbà tí ó sọ̀kalẹ̀ kúrò ní inú ọgbà ìdẹ̀ra aljanna lẹ́yìn ìgbà tọ́lọ́ ní kí wọn àti Ádámù tó ń ṣe bàbá ńlá wa pé kí wọ́n jọ sọ̀kalẹ̀ sórílẹ̀ ayé pé lẹ́yìn ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù yẹn. àwọn àfáwà ní ọ̀rọ̀ tí Ibn Abbas ń sọ a lè sọ pé ó ní ìdájọ́ marfu'u hukman pé kò lè sọ irú ọ̀rọ̀ yẹn min qibali ra'yihi pé láti inú bí rẹ̀ kò lè dáṣọ pé a jẹ́ pé nǹkan yẹn ó gbàgbọ́ iye rẹ̀ àbógbọ́ látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam náà ni torí pé nǹkan tó bá ní ṣe pẹ̀lú àwọn nǹkan mustaqbal àwọn nǹkan tó jẹ́ pé tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àbí nǹkan tó ti padà ṣẹlẹ̀ lọ́jọ́ wájú àwọn nǹkan yẹn nǹkan tó pamọ́ ni ẹnìkan ò sì ní mọ̀ àyàfẹ́ ní pẹ́lọ́n bá fi iṣẹ́ rẹ̀ which is Ànábì sallallahu alaihi wasallam àti àwọn òjíṣẹ́ bí rẹ̀ inú àbáṣe oríṣẹ́ òjíṣẹ́ ń tá gbélé lórí ní gbọ́wà náà pé Abdullahi ibn Abbas ọ̀rọ̀ yẹn ó gbé lọ́tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ṣe wá sọ ní tí ń jẹ́ nǹkan oṣù kò ní gbèǹdéke pé iye ìjọba yìí gẹ́gẹ́ bá ṣe ráwọn àfáà mi tí wọ́n di pé ó pọ̀ jù 15 days pé ó kéré jù ìjọ kan so àwọn ọ̀rọ̀ yẹn àwọn fuqaha wọn mú wálé dìbò ṣùgbọ́n kò sí ẹ̀rí kan ní pàtó fún kékeré rẹ̀ àbí èyí tó pọ̀ jù bẹ̀. ìyẹn ló fà á tí àfáwà àgbà Ibn Taymiyyah tí wọ́n fi sọ nínú Majmu' Fatawa ní mujalladi ẹlẹ́kejìlá ní page 623 bàbá ní amma alladhina yaqulun akthar al-hayd 15 kama yaqulu Shafi'i wa Ahmad wọ́n ní ẹ̀rọ àwọn tó yẹ kí wọ́n máa ń sọ pé ẹni tí ń bá ń ṣe nǹkan oṣù pé ó pọ̀ jù lọ́jọ́ tó lè fi ṣe náà ní ọjọ́ 15 gẹ́gẹ́ bí Imam Shafi'i àti Ahmad ṣe sọ wọ́n wá ní wọ́n tún wá sọ pé èyí tó kéré jù bẹ̀ ìnìyà ọmọ odidi ọjọ́ kan téèyàn lè fi ṣe nǹkan oṣù bí Imam Shafi'i àti Ahmad ṣe sọ àbáwọn àwọ̀ láàbù lánàá kama yakulu Malik àbí ká sọ pé kò tí ẹ̀ ní àlà kankan gẹ́gẹ́ bí Imam Malik ti sọ tí ẹ̀ pé kò sí àlà fún kékeré rẹ̀ àbí púpọ̀ rẹ̀ fàwọn yakulu lam yathbut an nabi sallallahu alaihi wasallam wala an ashabihi fi hada shay wọ́n ní in táwọn fi sọ bẹ́ẹ̀ pé kò ní gbèdéke ọjọ́ tó kéré àbíjọ́ tó pọ̀ jù wọ́n ní pé kò sí àdìsí kan látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam tó ń rinlẹ̀ pé ìjọba ló kéré tí wọ́n fi ṣe àbíjọba ẹni ó pọ̀ jù ẹni fi ṣe wọ́n ní wal marja'u fi dhalika ila al-'ada ní tí wọ́n dá ọ̀rọ̀ náà padà sí ìní àládà tí kálukú bá ń lò ní environment wọn ibi tí wọ́n dọ̀rọ̀ náà padà sínú ilé ni ṣókí ọ̀rọ̀ ní àdáni pé haidu kò ní gbèǹdéke pé ìjọba ẹni ẹ̀dígẹ́tì bá wọn tí wọ́n gbà lérò pẹ̀lú pé wọ́n dá padà sí àlàádà ní ká àzúmi pé ìgbà téèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe haid gẹ́gẹ́ báwọn àfáà ti sa àwọn àlàyé ẹ̀ka ẹlẹ̀ ẹni tí ò ṣe haid rí pàápàá ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe haid rẹ̀ bí ó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe haid ẹ̀jẹ̀ bá tọ́pù sẹ́mọ̀ pé ìròyìn mẹ́ta ni àwọn àfáà aláàfin máa ń mọ ẹ̀jẹ̀ aládà obìnrin àkọ́kọ́ ni tó jẹ́ ẹ̀jẹ̀ dídí kó sì tó jẹ́ sí ẹ̀jẹ̀ yẹn yóò nípa yóò tù kó wá tún ní oòrùn eléyìí pé èèyàn nílé withstand ẹ̀ kìí ṣe oòrùn tó dá débi tẹ́sẹ̀ pé àwọn fẹ́ máa pàṣípì ẹ̀ oòrùn tó yẹ pé ọdún wọn máa lé mọ́gbà ìfún mi so ìròyìn mẹ́ta tó yẹ fi mọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ eléyìí ṣe débi tí ó ti ẹ̀ mọ ìyàtọ̀ pé wọ́n ní ẹgbẹ́ẹ̀dì ẹ̀jẹ̀ yẹn ti rí bó ṣe bẹ̀rẹ̀ náà ni kò sí stop àwọn àfáà ní ó dá ní tí ó ṣe ni pé irú ẹni yẹn ó wà á kọ pé bó lẹ̀jẹ̀ yẹn ti rí yóò wá sọ fáwọn obìnrin tó wá rí pé ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ nǹkan oṣù náà ni kò sí gbèǹdéke fún dèdè pé ìjọba ní ọ̀sẹ̀ ìjọ tó stop ní ìjọ tí bóyá màmá rẹ àtàwọn àǹtí rẹ àtàwọn tí wọ́n jọ bí ẹ pọ̀ ó yẹ ọjọ́ mẹ́fà ní gbogbo wọn fi ṣe lápèjú so ìjọ tó ń lọ dàgbé ìjọ mẹ́fà yìí ẹ̀jẹ̀ ìwà ìjọ mẹ́fà ní ó dàgbé yóò wá káàkiri yóò kù sí dámọ̀ istihada pé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà àìsàn ló ṣẹlẹ̀
àmẹ́ni tó jẹ́ pé òun ti mọ ó ti ní tẹ̀míìz ó ti mọ ìyàtọ̀ bí ẹ̀jẹ̀ yẹn ṣe máa rí pé tó bá bẹ̀rẹ̀ níjọ́ báyìí so iye ìjọ́ báyìí náà ló máa fi ṣe bóyájọ́ láàrín àbí mẹ́fà lápèjú rẹ̀ òun tiẹ̀ ní tí ó kà náà tí ẹ̀jẹ̀ yẹn bá ti wá yí padà yóò ti fún nídàájọ́ pé hàn ìsì àádọ́ ló gbé ìjọ́ mẹ́fà náà ni ó ti gbó àmọ́ tó bá jẹ́ sí pé ibi tí kéèsì wá wà ní pé ẹ̀jẹ̀ yẹn tó wá mú the same àwòsọ́ọ̀fù ìròyìn kan náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó tún mú dání wọn ni yóò mọ̀ bá lọ náà ni o lẹ́ni tó jẹ́ pé nípìnlẹ̀ òun ti máa pé ìjọ́ mẹ́fà ló máa ń lò kí ní ẹwà ń kọ̀ntínú bóyá lé níjọ́ méjì àbíjọ́ mẹ́jọ ẹ̀jẹ̀ yẹn tún dúdú ẹ̀jẹ̀ yẹn kí ó tún lóorun tí ó dáa yóò káǹtì ẹ̀ pé haidi náà ní sínsí wọ́n pé àlàyé olóhun òun náà yóò bá bá a ṣe wọ́n mọ dídé nǹkan oṣù ìlélẹ̀ tí ara sọ lílọ rẹ̀ tó bẹ̀rẹ̀ bá rí nǹkan oṣù ìgbà wo ni ó lọ nígbà tó bá lọ àwọn sáyẹ̀nsì wo ni ó rí nígbà tó bá lọ àkọ́kọ́ sáyìn ilé tí ẹgbẹ́ yóò rí ọmọ kó yóò wá máa rí bí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí funfun báyìí àbáwọn bí omi lábẹ́rẹ́ tí ó àkọ́kọ́ yóò ti nǹkan bọ ojú abẹ́rẹ́ pẹ̀lú ìtumọ̀ pé obìnrin tó bá ti bóyá òwú àbí tí kì ní ọba abẹ́rẹ́ ìyáná Aisha tí wọ́n ń bèèrè pé ṣé àwọn sì ń ṣe nǹkan oṣù ní àbíbò ni Aisha wà sọ fún wọn pé ẹ má kánjú títí tẹ́fì orí pé ó ti mọ́ ni tí bá ti ṣe pé bóyá ẹ̀jẹ̀ ló gbé jáde so sáyìn pé ó ti mọ́ ni ìyẹn ni tí ó wà ní hadithi Ummu Atiyya radiyallahu anha qalat Ummu Atiyya sọ pé kunna la na'uddu al-qudra was-sufra ba'da kulli shay'in lójú ayé Ànábì àwọn èrí pé omi tó bá jẹyọ tó dàní tó fẹ́ dàbí yẹ́lò àbí tó ti ẹ̀rú bí omi tó ti rú àwọn ikáǹtì ẹ̀sìn kẹ̀kẹ́ lẹ́yìn ìgbà táwọn bá ti mọ́ta so àwọn máa ń ṣe ìjọsìn lọ ní so èyí ni ṣókí ní agbẹ́rin yẹn àdìtì alákọ̀ọ́kọ́ ilé tí àfáwà àgbà tí wọ́n mú wá ní báàbù alhaid nínú Umdatul Ahkam ilé ìtàntà náà ni àdìtì ìyáláwà Aisha radiyallahu ta'ala anha ó ní anna Fatimata binta Abi Hubaysh sa'alat an-nabiyya sallallahu alaihi wasallam wa qalat inni ustahabu fala aktub afa ad'u as-salah qala la inna dhalika 'irqun walakin da'i as-salata قدر الأيام التي كنت تحيدين فيها ثم اغتسلي وصلي وفي رواية وليست بالحيض فإذا أقبلت الحيض فاتركي الصلاة فيها فإذا ذهب قدرها فاغسلي عنك دم وصلي حديث هي حديث الله عائشة رضي الله تعالى عنها onígbàgbàgbà obìnrin kan tí wọ́n pè ní Fátímà ọmọ Abi Hubaysh òun ló wá béèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam obìnrin yìí wá ní ìrìn sí Ọlọ́run inni istahabu fala aktub èmi ń máa ń rí ẹ̀jẹ̀ ilé tó jẹ́ pé kìí bá bọ̀rọ̀ fala aktub ìyímá ìsínímara ẹ̀jẹ̀ ìsì àádọ́ láti síwájú afa ada'u as-salah ṣé mo lè gbé mi jùlẹ̀ kí má kí mọ́ qala la Ànábì ní irọ́ ọ̀ lè gbé mi jùlẹ̀ ọ̀ má kí wọn náà inna dhalika 'irqun ní dájájú tó rí ẹ̀rìkù ní kí ní jẹ́ ẹ̀rìkù àwọn olùmọ̀ nípa fíkìhì wọ́n ní ìtumọ̀ ẹ̀rìkù òun náà ni damul asli ẹ̀jẹ̀ pìlẹ̀ àwọn ẹ̀kọ́ ní irọ́ pé ẹ̀gbàwá kan wà tó sọ pé innama dhalika al-'adhilu nígbàtí wọ́n wá lọ fún wọn bọ̀ wọ́n ní tí jẹ́ ázìl ń ní ẹ̀jẹ̀ eléyìí tí máa ń jáde láti àpòdùkẹ́ ẹ̀yá ibi tí wọ́n bú wà ṣùgbọ́n ọwọ́ ìsàlẹ̀ ìlú tí máa ń jáde ọwọ́ ìsàlẹ̀ ilẹ̀ ẹ̀jẹ̀ ní tí máa ń jáde
tí ìsàn kan bá ti yọwọ́ níbi oúnjẹ ẹ̀jẹ̀ yẹn ibi tí ó ti máa jáde nù pé ọwọ́ òkè níbi àpò ìbùkẹ́ ẹ̀yà níbi tí oúnjẹ wà ní ẹ̀jẹ̀ haidi tí máa jáde pé ìyàtọ̀ rẹ̀ ni pé dámọ̀ ẹ̀rù kìtà nàbí eré fàásí ní dámọ̀ aláàbí pé ẹ̀jẹ̀ eléyìí tí máa ń jáde láti ìsàlẹ̀ ibi tí ọmọ máa ń dúró sí lára obìnrin nígbà tí ìsàn kan bá daṣẹ́lẹ̀ àmọ́ haidi tí ẹ̀ ọwọ́ òkè ìwọ̀n tí máa ń jáde pé ànábì wa ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ pìlẹ̀ ní walakin dá ìsọ̀lá àmọ́ ọlùmọ́kìí kọ́bẹ̀rẹ̀ àjíyàní lẹ́tí ó ń ti tẹ̀hìlẹ̀bí ìnà fi yà ní òdí wọn àwọn ọjọ́ ilé ìtọ́ ọba tó ń ṣe nǹkan oṣù ẹ̀tẹ̀ ìbá ìdájọ́ al-mustahaba ẹni tí ń ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹni yẹn lókùn ìgbà tó bá ti lè mọ̀ pé àwọn àròyìn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ pé a máa rí lára ẹ̀jẹ̀ àìbù nǹkan oṣù obìnrin pé kò sí kẹtẹ́ náà àwọn àròyìn yẹn níbi ẹ̀jẹ̀ yẹn kò sí tó lè kọ̀ fún pé kó má kírun kò sí tó lè kọ̀ fún kó ní kó má gbààwẹ̀ àtàwọn ìjọsìn ilé tí ó tán rọ́pọ̀ mọ́ ìmọ̀ra kò sí tó lè kọ̀ fún kọ́kọ́ rẹ̀ má fún ó wà ní àmọ́ òǹdíwọ̀n ọjọ́ bóyájọ́ márùn-ún ní fi ń ṣe ní àbọ́jọ́ mẹ́fà ní ọjọ́ yẹn ni òfin ní kírun tó bá ti wá lè lé láwọn ọjọ́ yẹn yóò pàtì ara rẹ̀ yóò máa ṣe ìjọsìn lọ irú ilé ni wọ́n tún ṣe ìgbàláàyè fún pé ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ tí ń rí ẹ̀jẹ̀ istihaba yìí àǹfààní wà fún torí ìnira àbí ìṣòro tó lè dé bá kó máa ṣe jámọ́rún bayna salatayn kó máa kí jámọ́ kó máa kí ìrun méjì pọ̀ lórí àtàásìrì yóò wo àsìkò ìrun kanú èdè yóò wẹ̀ lásìkò yẹn tó bá ti lè wẹ̀ tó sálù àlátá tó pàkẹ́ ó tán yóò kí ìrun méjì pọ̀ ó tún dásìkò máa gbé àti ìṣá yóò tó jẹ́ pọ̀ so ànábì gba ilé ní ààyè fún ẹni tí irú nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí torí ìnira àti ìfúnpinpin tí ó ṣẹlẹ̀ sí tó bá lóun wẹ̀ lórí ìran kọ̀ọ̀kan ànábì wa ní tó mọ̀ tẹ́sí ní lẹ́yìn ìgbà yẹn kó lọ wẹ̀ wà sọ́ọ̀lì ó sì kírun nínú ẹgbà wa ní ànábì ṣe náà fi rẹ̀ ó ní wà lẹ́yìn sat bin haidọ ẹ̀jẹ̀ tó rí tó jẹ́ istihaba yẹn tá à ń sọ pé dáhùn ẹ̀kì ni pé ẹ̀jẹ̀ yẹn kìí ṣe haidọ fáìdà akbalat al-haidọ tí haidọ rẹ bá ti dé faturuki salata fiha mákìnnà gbé òjúlẹ̀ nígbà tó ń ṣe haidi lọ́wọ́ káyìdà dáhàdà kọ́bìnrin fásílẹ̀ áńkì dámì wọ̀sọ́lì tó bá ti wá di pé òdiwọ̀n ọjọ́ tó fi ń ṣe ó ti lọ wà lọ wẹ̀ wá kọ́ sì fọ́ ẹ̀jẹ̀ náà kọ́ wá kírun fọ́ ẹ̀jẹ̀ náà kọ́ sì kírun so eléyìí tí wọ́n mú wá ní bábù yìí nínú hadithi alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ ń bẹ̀ nínú nǹkan tí hadithi yìí tá a lè mú bẹ̀ tá a sì gbọ́dọ̀ tàwájú lórí ẹ̀ ó ní pé istihaba ìtumọ̀ rẹ̀ ní pé istimraru khuruji dammi al-mar'a kulla al-waqti aw aktharihi kí ẹ̀jẹ̀ obìnrin kó má dúró ní gbogbo àsìkò àbí èyí tó pọ̀jù nínú àsìkò kẹ́jẹ̀ obìnrin má dúró so ìtumọ̀ rẹ̀ nù ó ní àgbò obìnrin yìí tí ń ṣe Fatima bínta Abi Hubaysh ilé tó wá bí Ànábì lórí sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tí ń bẹ fún àwọn sọ̀hábé àti àwọn sọ̀hábìyàt àwọn sọ̀hábà àti àwọn sọ̀hábìyàt nínú ẹ̀kọ́ tí ń bẹ fún wọn ni pé wọ́n ti jú láti lọ́rọ̀ béèrè àlámàrí ẹ̀sìn wọn lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní nǹkan tó jẹ́ pé kò bá yé wọn wọ́n ti jú láti lọ béèrè irú nǹkan yẹn bákan náà nínú táwọn ẹnu hadithi àgbà agbágbẹ̀rẹ̀ pé tí obìnrin bá ti ń ṣe nǹkan oṣù kò ní kírun kò sì ní ṣe àwọn nǹkan ìjọsìn eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀
tó ní ṣe pẹ̀lú ìmọ́ra kò ní ṣe mọ́. Ẹ̀jẹ̀ haid ní ẹ̀jẹ̀ kan tó jẹ́ pé ẹ̀jẹ̀ àdámọ́ obìnrin ìpìlẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé síwájú omi tó jẹ́ pé a máa kọ̀ fóbìnrin ní ẹ̀jẹ̀ yẹn náà ní sábàbí tí Ànábì sallallahu alaihi wasallam tí fi ń sọ ọjọ́ kan fún àwọn obìnrin nígbà tí ń bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin ẹ jẹ́ alábọ̀ ẹ̀sìn ẹ sì jẹ́ alábọ̀ ìlàákàyè. Ìkan náà àwọn obìnrin tó wọ́n láyà wọn ni ìrìn sí Ọlọ́run kí ló dé tó fi sọ pé alábọ̀ ẹ̀sìn ni wá alábọ̀ ìlàákàyè ni wá. Ànábì ní bẹ́ẹ̀ ni lọ́tún bí ní náà nù. Ṣé kìí ṣe pé tí ẹ bá ń ṣe nǹkan oṣù ẹ̀yin kírun ẹ̀yin gbààwẹ̀? Obìnrin yẹn ní bẹ́ẹ̀ ni ìyẹn náà ni àbò ẹ̀sìn táàrin fàásì ṣẹ́fẹ́ fi wé ẹni tó yẹ pé gbogbo ọjọ́ ayé méjì ń ṣèjọ ọ̀sìn tí ò lọ́jọ́ kan tí ó sọ pé mo yọ́ lẹ́lẹ̀ tó yọjọ́ mẹ́fà ní àbọ́jọ́ méje láàrin oṣù ní gbogbo ọjọ́ ayé. Ìyẹn náà ni àbọ̀ ẹ̀sìn táàrin fàásì. Àbọ̀ làákà ìwà ni pé sẹ́yìn ò rí pé nínú òfin ṣẹ̀ríà tí a bá fẹ́ jẹ́rìí nípa anything a gbọ́dọ̀ rí ẹlẹ́rìí méjì tó jọ́kùnrin. Táà bá wá rí ẹlẹ́rìí méjì tó jọ́kùnrin a wá kárí ẹlẹ́rìí kan lọ́kùnrin a wá wá obìnrin méjì láti fi sọpọ́tì wọn. Ìyẹn ni tọ́lọ́wọ́ bá àdúgbò láàrin ìfà sí inú Suratul Baqarah pé tẹ́ ẹ bá ti lè di pé ẹ̀ ń kọ àkọọ́lẹ̀ ẹni tí ó yá owó nígbà tọ́lọ́ ń sọ̀rọ̀ nǹkan tàbá yá nǹkan tẹ́ bá wá ń kàkọọ́lẹ̀ rẹ̀ wá rí pé rí ẹni tó lọ ìfọkàntán ọkùnrin méjì tẹ́ ẹ̀ bá wá rọ́kùnrin méjì tẹ́ rọ́kùnrin ẹyọ kan fi obìnrin méjì gbá wọn lẹ́gbẹ̀ẹ́ àǹtẹ̀bílà ihda'uma fatudhakkira ihda'uma al-ukhra torí pé ìkánú obìnrin yẹn ó fèèsè tó gbàgbé tó bá ti lè gbàgbé ìkejì ní ọ̀nà létí pé ṣé ọ̀wá sí lẹ́ńjẹ́ tí agbóògbé ẹlẹ́rìí tí lágbájá fún yá nǹkan lọ́dọ̀ lágbájá pé ọ̀rùn pé ìjẹ́rìí ẹ ọkùnrin kan obìnrin méjì ń ṣe dédé ọkùnrin kan ìyẹn náà ní ìgbé àbọ̀ ìlàákàì ṣùgbọ́n obìnrin yẹn ṣe gbàfọ́lọ́mù ó wá nítọ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ pé àwọn obìnrin kìí ṣe pé àwọn aṣọ tó wọn ní lákàì bẹ́ẹ̀ tí àwọn obìnrin náà máa ń lo ẹ̀rí o ẹ̀bá ẹni tó pé ní wọn ní àá ṣe bí Ummu Salama níjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam níjọ́ Sulhu Hudaybiyah tí wọ́n fẹ́ lọ ṣe umrah táwọn tètè yí ní wọn ní wọ́n Mọ́kà táwọn sábẹ́ wò pé kí ló wá fẹ́ ṣẹlẹ̀ àyà kan síbẹ̀ ní lónìí. Ànábì gbọ́n sábẹ́ sọ̀rọ̀ wọ́n sì máa ń gbọ́rọ̀ sí Ànábì lẹ́nu tó níjọ́ náà wọ́n yarí gbà kí ló dé jẹ́ pé àwọn kìíní ìwà dára padà ó máa fi sọ̀rọ̀ kẹ́ńjọ́ náà kí ló dé ìwé Ànábì wà kéfà náà ti bẹ̀ ní ìyàtà jìdí nìyà alasna ala al-haqq wa hum ala al-batil ṣé kìí sí àwọn aláwà lórí òdodo kí ló dé táwọn wá pè ní ẹpẹrẹ dára wa táwọn wò pé wọn kèfè rí torí kálíbà ṣe súnlẹ̀ pẹ̀lú wọn máa wá yàn wá jẹ. Ànábì bá wọn sọ̀rọ̀ ọgbọ́n wọn yarí ògbọ́ látànábì wá wọlé inú Ànábì odò pé àbíkú iye ìkàmí lẹ́nu bóòlù ó ti wá gbé lónìí. Ummu Salama ló wá ní ọmọ nǹkan tẹ̀sí ìrìn Ànábì afẹ́ fi ilẹ̀ pé kèsè kóbìnrin ò ní láta ẹ̀ tí wọ́n náà máa fi ilẹ̀ pé báyẹ̀ sí láà ní láta ẹ̀ tí bá wà láà yá ó ń sí Ọlọ́run gẹ́gẹ́ ní láta ẹ̀ níjọ́ náà lọ́wọ́ tí láta ẹ̀ sì wọ́ọ̀kì ìgbà tó wọ́n kọ́ bá mẹ́rin omi tó sì ní pé kí ọmọ kan fẹ́ràn kẹ́ máa pọ́sì rẹ̀ ìgbìn tó bá sí iná máa fẹ́ sí tó bá ti bọ́ta ìwọ́kọ̀ pé halal bábà jẹ́rí tí wọ́n bọ́ fánu ní kó wá máa bọ́ fánu tí máa tó ń bọ́ fánu ọ̀ ìfánu oṣù bánu ìgbè pé ẹni tí wọ́n bá fánu pé wọ́n bá ń fa ìwọ̀n orí mi gbọ́n ní fẹ́ fa ìwọ̀n táwọn bánu bí fa ìwọ̀n ìgbè náà tẹ́ mú wa lórí ìlú ní bá wọn fánu lẹ́yìn tó fánu tó wà ìlú ọkọ̀ wọn ti rọ̀ lẹ́yìn nìkọ̀ ẹ̀yà dá padà nílé ọlọ́dún ya mẹ́rin sẹ́wọ̀n pé ìmọ̀ràn Ummu Salama òun ní ó wọ̀ níjọ́ náà tí Ọlọ́run fi ní kí wàhálà tí ò bá ṣẹlẹ̀ tó ní kí ó fi lọ ibi tá ti lọ ní pé àwọn obìnrin ẹ̀sìn wọn ò pé látàrí wọn sì ní àlè fi wé tọkùnrin ẹ̀sìn fi rin lẹ̀bẹ̀ ṣùgbọ́n àwa ní ṣe tààtí ìlú akílù wọn àlùbátà
ká ní òní látẹ̀ ara rẹ̀ nípa pé ẹ̀ní látẹ̀ pápá náà kò rí bẹ́ẹ̀ so kìí sì ṣe àbùkù fún wọn kìí ṣe àbùkù fún wọn so al-muhim ó jẹ́ àdíjẹ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n mú wá ní bábù yìí àdíjẹ́ ẹlẹ́kejì ìyá ńlá Aisha náà ló gbà wá olùdágbájú Ummu Habiba sẹ́wọ̀n pé ti Fatima bintu Abi Hubaysh ìlàkà síwájú tí Ummu Habiba òun sọ pé ustuhidat sab'a sinin ìjọ odidi ọdún méje ilé fi ń ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dáyẹn tẹ́jẹ̀ yóò stop ṣẹ̀pá sọ pé tí ìsàlẹ̀ ilé ọmọ ìsàn tí mẹ́mẹ́ tó bá ti dá sẹ́lẹ̀ ilẹ̀jẹ̀ yẹn máa ń jáde àmọ́ kò wá ní gbé ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta táàmà sí ẹ̀jẹ̀ ẹgbẹ̀rẹ̀ kò ní gbé dání kò ní rùn kò ní dúdú kò sì ní tík kò ní kí so ó ní orí ọdún méje ó ní Ummu Habiba ó ní fi ń ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá nígbà tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ sa'alat Rasulullah sallallahu alaihi wasallam àǹgáàrí ó wá bèèrè ìbéèrè lọ́dọ̀ ànábì nípa pé ìwé ànábì ọ̀rí ìmọ̀ ń ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá bóò ní ṣe tí ẹ̀mí ṣe ìjọsìn wọn ni fa amaraha an tattasila ànábì wa pa láṣẹ pé kó lọ wẹ̀ tó bá ti wáyẹ̀ faqala ànábì wa ní ada ibn in tó ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ìpìlẹ̀ ni kìí ṣẹ̀jẹ̀ ẹ̀gbin tẹ̀tẹ́sìlì lè kúrò sọ́lá ọmọ kí wọn fún gbogbo ìrun ọmọ wẹ̀ fún gbogbo ìrun so àmọ́bí tí ọ̀padà wá pé ìrun kò méjì ìgbóòrò àtàsírì yóò máa wẹ̀ lásìkò ẹyọ kan náà rẹ bí a já wọn tẹ̀bí ìmú ló fẹ́ sí ní àbíta àfíà so yóò dán ìrun méjì pọ̀ tó bá ti wọ ìwọ̀ ẹyọ kan kó má bàa jẹ́ ìlera fún so èyí ni tí ànábì sọ fún Ummu Habiba kí ọlọ́run kó mọ́sá ìlọ́wà kẹun ilé tí ń ṣe idol bákan náà nínú àǹfààní ilé tí ń jẹ́ ní hadith náà bákan náà bí ọba ìsọ síwájú hẹ́sù sọ̀hábà sí alára ìgbì wà tẹ́tẹ̀ ìfìdí àwọn sàábé lójú tó kò lórí bí wọ́n ṣe pẹ́ ìfẹ́ ẹ̀sìn àti bí wọ́n ṣe gbé àgbọ́yé nípa ẹ̀sìn wọn lójú tó kò rẹ̀ púpọ̀ bákan náà ojúwe ìtìsáàlì mustahaba inda intihai muddatil haidiha ọ̀rọ̀ èèyàn ní ẹni tí ń ṣe istihaba tó bá ti rí pé àsìkò àìdì ó ti stop àìdì ti lọ kò rí àwọn àròyìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò lọ wẹ̀ yóò sì náà sì jẹ́ sí lọ bákan náà ẹni tí ń ṣe istihaba kọ́dìkẹ̀ kọ́tẹ̀ ẹ̀yú wọ̀tẹ́bùrà minha al-mar'a nígbà míì wà ẹ̀jẹ̀ yóò stop obìnrin yẹn yóò wá bọ́ pábọ́sẹ̀ tó ń bẹ̀ yẹnyẹn tó ń pé àwọn àdájọ́ kan wà tó yẹ sí àkàrà máa débẹ̀ nípa àwọn àlámà yìí ìdájọ́ ẹ̀jẹ̀ ilé tí ń jáde lára obìnrin yìí wọ́n ń pe mas'ala kan ní mas'alatu at-talfiq mas'alatu at-talfiq lọ́dọ̀ àwọn fuqaha ó ní pé obìnrin bẹ̀rẹ̀ nǹkan oṣù lónìí ó rẹ́jẹ̀ tó wà tó ní ó bá dijọ́ kejì ẹ̀jẹ̀ bá tọ̀ ó dijọ́ kẹta kò rẹ́jẹ̀ ó bá tó dijọ́ kẹrin ẹ̀jẹ̀ bá tó bẹ̀rẹ̀ padà kí ni ó ṣe lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n tún ní àwọn àlàyé ilé tó kún kẹ́kẹ́ lórí ẹ̀ nígbẹ́ náà àwọn olùmọ̀ tí wọ́n gbà pé ìjọ́ tó bẹ̀rẹ̀ nǹkan oṣù yẹn tó rí ẹ̀jẹ̀ kò ní ṣèjọsìn yẹn kẹ́ bó ṣe jíjọ́ kejì sẹ́mọ̀ pé a sọ nípìnlẹ̀ pé làhádà lè àkọlù làhárí lè mú dáti fi lè àkọlù wàlà lè àtàrí kò sí àlàpàtó nínú ṣẹ̀rí àti iye jọba ilé kéré tó fi lè ṣe a jẹ́ sí pé tààrà obìnrin tó fi jọ́ kẹ̀ sí àìdì tẹ́gbẹ̀ yẹn ti stop níjọ́ kejì ó ti wọlé ibẹ̀ làwọn àfáà yẹn lọ pé nígbà tó jẹ́ pé ètí ẹ̀ níjọ́ kan pàtó ìjọ́ tó rí kò ní kírun ìjọ́ kejì tí ó rí àtijọ́ tẹ̀ta tí ó rí yóò máa ṣe jọ́sìn torí pé al-hukmu yadurru ma'a illati yí wujuda wa adama ìdájọ́ mi yóò máa lọ pẹ̀lú ìdí ẹni wujuda wa adama tá a bá ti lè rí in tó ní ṣe pẹ̀lú in tá fi ṣe ìjọsìn nísìn obìnrin rí ìjọsìn orí ẹ̀jẹ̀ ajẹ́sí pé kò ní kírun kò ní gbààwẹ̀ kò wá rẹ́jẹ̀ yóò máa kírun yóò máa gbààwẹ̀ ọkọ̀ rẹ̀ lè súnmọ́ ìtumọ̀ kọ́ ìrà yẹn so wọ́n ní
dèdè tó bẹ̀rẹ̀ yóò ṣe nù. Àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ní irọ́ òní sí bẹ́ẹ̀ rẹ̀. Ohun tí ó ṣe ni pé yóò kọ́kọ́ wò òye náà pé ìjọ mẹ́fà ni máa fi ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé irú ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Yóò wá ṣe sùúrù fún ìjọ mẹ́fà yẹn àbí ìjọ méje tí fẹ́ ṣe. Lẹ́yìn ìjọ náà ni ó ṣẹ̀ṣẹ̀ wá máa ṣe ìjọsìn lọ pé nǹkan kan ti yọwọ́ nínú iṣan ara rẹ̀ pé kò ní ṣe pé bóyá yóò wá mo rí ẹ̀jẹ̀ lónìí mo tún máa ń jọ́ kejì mo máa ń jọ́ kẹta ó tún di jọ́ kẹrin ẹ̀jẹ̀ tó jáde àti jọ́ karùn-ún wọ́n ní kò ní ṣe bẹ́ẹ̀ yóò ṣe sùúrù pé àwọn ọjọ́ yẹn yóò máa wòye pé ọjọ́ haidi rẹ̀ náà pé kìíní yẹn kàn sí ìzì lásán ìtumọ̀ mas'alatu at-talfiq tó àtọ̀sáyé àlọ́jọ́ ni àwọn masáìlú pọ̀ tápàdà mẹ́nu bá ní agbẹ́rin yìí insha Allah ta'ala. Bákan náà àdíkì ilé tí ó tó tẹ̀lé àdíkì ìyánlá wa Aisha àdíkì ilé tí ọ̀dá kan tó wá nílẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé tí wọ́n máa kí ni tí ẹ̀sìn Islam ń pè wá sí. Ó dá ìròrí ilé tí àwọn kan tí wọ́n ń rò tí ìròrí yẹn ò sì bá òfin ẹ̀sìn mú àdíkì yìí dá lẹ́lẹ̀. Ìyánlá Aisha ló gba àdíkì wa قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من إناء واحد olóòrùn àtànábì tí ń ṣe ìdísí ọlọ́run tó ń bá nábì ọkọ rẹ̀ náà olóòrùn àtànábì àwọn ọjọ́ máa ń wẹ̀ min ina'in wahidin nínú gbákan náà àwọn ọjọ́ máa ń wẹ̀ nínú abọ́ kan náà kìláàna ìjúmọ̀ rẹ̀ ìwẹ̀ tá ń sọ ìkíní kejì wa àtẹ̀mí àtànábì àjọ ní jánábà rẹ̀ àjọṣe sáà nìkan nígbàtà parí sáà ní àwọn àtọ́jọ fẹ́ wẹ́ pọ̀ kìí sàwọn ìgbó ni wọ́n gbéré wa kìí ṣe nǹkan tó jẹ́ pé àwọn ìgbó láti pé ọ̀làjú wọn ló gbé wa nǹkan yẹn tó máa ń bí ìfẹ́ láàrin lọ́kọ láyà ni yàtọ̀ sí pé èèyàn sọ pé ó dàgbẹ́ àmọ́ irú àwọn àlàyé ẹ̀sìn tẹ́ gbé wá lóde òní ẹgbẹ́lẹ́ ayé tán náà ni gbogbo ìrójúmọ́ téèyàn bá fẹ́ bá ìyàwó rẹ̀ fi sáà ní ìgbọ́dọ̀ kẹ́ná tó bá fi lè kẹ́ná jẹ ojú ọmọ yẹn yóò rí bá tẹ́lá kan àbí nǹkan kan yóò sọ ọmọ ìrọ́ lásán lásán gbogbo ilé sùlé tí wọ́n kójọ sínú kọ́là ṣéf kò ní ìtumọ̀ kankan nínú ẹ̀sìn yìí tí wọ́n tí wọ́n tẹ́wọ́ fẹ́ bá ìyàwó rẹ̀ sọ ọ̀gbẹ̀rẹ̀ ojú abẹ́ ìyàwó rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ sí kíní ìyẹn kò ní ìtumọ̀ kankan ní òfin ẹ̀sìn yìí tí wọ́n òkè nígbà tó ní ọkọ tí òun àti ìyàwó jọ ní àlápọ̀ ilé tó wà mẹ́sínà láàrin ìgbẹ̀rẹ̀ ní ókè nọ́ọ̀sì tí wọ́n ń gbẹ̀bí àbí dọ́pẹ̀ tí ń gbẹ̀bí níyàwó tí ń lo ojú ara tó ń lọ lẹ́tọ̀ọ́ sí ní àkọ́kọ́ so ẹ̀sìn Islam ti ẹ̀mí ẹ̀sìn kẹ́ tó jẹ́ pé ó fún ìwà púpọ̀ ní tó gbé ní sáàrù fún ṣáàrùkù lákan fàátú àrùkàkùn annáṣìtùn ọlọ́ni ìyàwó wọ́n dà gẹ́gẹ́ bí ọgbà oko fún yín ni ẹwọ ọgbà oko yín àná ṣíítún bó bá ṣe wí ìtumọ̀ ní pé kéìfà ṣíítún bó bá ṣe wí àìnà ṣíítún ààyè tó bá wù ẹgbà wọlé ẹgbẹ́fẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wá sọ pé ẹ máa báwọn ìyàwó yín ṣe mọ̀kìbílatan aw mọ̀bílatan ẹlẹgbàwájú wọlé ẹlẹgbẹ̀yìn wọlé idha kanat fil fard kó sáà ti jẹ́ pé ibi tí ẹ ń lọ ojú ara náà so gbogbo táyé oríṣiríṣi ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbére pé ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé ẹ̀nà ṣe dọ́bì wọ́n ṣe kìníkà ìyẹn ìsìláàmù ó ti wòye sí àwọn nǹkan kan síwájú ìbò kọ́ ló gbé wá àmọ́ ní tí ìsìláàmù kẹ́ fẹ́ gbà wá níyànjú ni pé àwọn nǹkan yẹn nǹkan tó jẹ́ pé tààlímọ̀ ẹgbẹ́ tẹ́bà ṣe láwùjọ àwọn tó jẹ́ pé wọ́n mà tí ọ̀ tí wọ́n sì ti lọ́kọ tí wọ́n ti níyàwó kìí ṣe àwùjọ àwọn tó jẹ́ pé wọ́n lọ máa ṣe ìranù ló kọ pé àwọn náà sáfẹ́ practice nǹkan tí wọ́n ń gbọ́ tí wọ́n ní ẹ̀sìn Islam gan ó sọ pé kò sí tó bá dín bẹ̀ tó lè agbọ́dọ̀ kí ìsára lágbára yẹn ibi tá a ti lọ ní pé Aisha wa ní ọ̀hún àtàlẹ́bí jọ máa wẹ̀ ẹnìkan bí Imam Maliki ní ìbéèrè kan wọn ni Urwa bun Zubayr Imam Maliki náà wá di òun náà wọ́n ní àtọ́wò nígbà tí wọ́n bí ìbéèrè yẹn tí wọ́n bí Imam Maliki ní ìbéèrè yẹn wọ́n ní tọ̀ ìrẹ́ àgbàfà níta fẹ́ béèrè ní pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún ọkùnrin
tí bá ń báyàwó ẹ̀ ṣiṣẹ́ àní kó tó máa wo bí ṣe ń lọ bí ṣe ń bọ̀. Àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú fíkìrì àgbọ́yé ẹ̀sìn, àwọn nǹkan kan wà ń bẹ tó jẹ́ pé yóò bẹ́ dàbí ìsọkúsọ ni, àmá inna Allaha la yastahyi minal haqq. Ọlọ́run ti bú níbi òdodo. Ìyẹn ni tí ó mú Sùlẹ́mù sọ fún Ànábì níjọ́ tí ń dé òde ìlọ́dọ̀ Ànábì pé dádájú ìwé Ànábì Ọlọ́run ti bú níbi òdodo. Ìjó kan dandan fúnbìnrin ó wẹ̀ nígbà tó náà bá sùn tó lálàá. Ṣẹ̀fọ́rọ̀ yẹn àwọn obìnrin wà ó fi ìsọkúsọ lọ ń sọ ìnà lójú Ànábì. Ó wá kọ́kọ́ tí kẹ́kẹ́ síwájú kó lè bá yé wọn pé ẹ̀kọ́ lòun fẹ́ béèrè nípa rẹ̀ èyí sì sọkúsọ. So àwọn nǹkan kan bẹ ẹgbẹ́ téèyàn bá dìpù nípa fíkì, ìyẹn làwọn àfáàfin wọn sọ fún wa pé èyí tó dáa jù ní pé kí ọkùnrin kó kọ́ ọkùnrin ní ìmọ̀ fíkì, pàápàá jùlọ tá a bá dé àwọn agbẹ́rin ilé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ abẹ́, kí obìnrin náà kó kọ́ obìnrin tó gbé tọkùnrin bá ń kó obìnrin tó ń describe àwọn nǹkan kọ̀ọ̀kan. Ẹnìkan tó kẹ́kọ̀ọ́ nípa nǹkan kan ó ti máa dé bí ẹ̀yà ara yẹn ti rí, ó dàbí ẹgbẹ́ bí ẹni tó lọ study biology. Gbogbo organs tí ń bẹ nínú ara, gbogbo ẹ̀yà ara yẹn ilé ti study yóò máa sọ fún ọ pé ibi báyìí ni nǹkan báyìí wà. Bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ nípa fíkì ó mọ gbogbo ẹ̀yẹ yẹn tí bá wọ́n sọ tó jọkùnrin tí sì ń kọ́ àwọn obìnrin wọ́n rí bí ìgbà tó ń sọ̀sọ̀ fúnṣọ. Àmọ́ tó yẹ kó obìnrin ní kọ́ wọn sẹ́nà pé wọ́n rí bí nọ́mátì. Bẹ́ẹ̀ náà ni tó wáyé pé obìnrin náà ló bọ́ wájú tí wọ́n ń kọ́ ọkùnrin tí ń sọ àlàyé bí nǹkan ọmọkùnrin ṣe rí àti tí ń jáde ńbẹ̀. Ṣé báwọn ọkùnrin ó bẹ̀ máa rẹ̀ wá ìyá yìí kọ̀ndẹ́mù ẹ̀yẹ. Ó mú mi rántí nígbà táwọn ń sẹ́kọ̀ọ́ tí ìyá kan kọ́ wa nígbà lọ́dún. Ìyá yẹn wá bá tọ́pìkì yẹn débi kẹ́kẹ́ bí ojú abẹ́rẹ́ ìrìn èpè ní ìyá yẹn fẹ́ fi ojú ẹ̀yìn ọmọ òsì. Ẹ̀yìn ọmọ kọ́ ọmọ ẹ fi kọ̀rọ̀ọ̀tì. So àmọ́ tó wá gbọ́kùnrin ní kọ́ wa sọ pé ọkùnrin gbọ́kùnrin èyí ti tó burú bẹ̀. So ẹja ká bá dìkì délẹ̀ ká fi rí délẹ̀. Ìyálà ẹ̀jẹ̀ wa ní ìkẹ́mà wa méjèèjì. So ibi tá a ti lọ ní pé ìbéèrè tí wọ́n wá ń bi Imam Málíkì náà wá ní òun bi àtọ́ wa ní àwọn bi ìyálà Aisha ọwọ́ wọn bi ìyálà Aisha léèrè Aisha nítorí dáhùn lónìí pé èmi àtànábì àjọ ọmọ owó ẹ̀ papọ̀. So ẹ̀ ń sọ pé tó ọkùnrin bá ń ṣiṣẹ́ àní pẹ̀lú ìyàwó ẹ̀ ṣó lè máa wo bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ èmi àtànábì jọ ọmọ owó ẹ̀ papọ̀. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ náà? So ìtumọ̀ náà ni pé ó lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀. So àná ó wá ní wàkánà yàmọ́rù ní fa àtẹ́zẹ̀. Ó wá ní ànábì a máa pa mí láṣẹ kí n wó ìró ibi tá ń lọ pé àwọn àkájì sọ mú. Ànábì máa pa mí láṣẹ pé kí n wó ìró. Fáyìbà ṣíbù ní wàhánà ha'id. Ànábì ó wà máa bá mi ṣeré, yóò máa bá mi tagé tí mo sì wá náà kó sùn. Bẹ́ẹ̀ àwọn àkájì ní wọ́n Bùkọ́rí alágbàkùn. Ó lánàbí báyàwó rẹ̀ sùn nínú nǹkan oṣù. Ẹ̀dá kan tí bá rí pé èèyàn ò gbọ́ lágbáwà àbíká sọ pé ẹ̀kọ́ èèyàn àbíyàn tí àfẹ́ máa sí ayé lọ́nà lásán. Òní owó ní kó wọn ló gbèrò sẹ́ni tó wọ́n máa ń sin nǹkan lẹ́yìn ìlú. Wàkánà ya àbúrò mi, ìmọ̀ ń pa mí láṣẹ àtẹ́zì ẹ̀. Ẹ̀wà ni ìtázara ìmánà jámàdà lọ́tábà. Ìtumọ̀ kìtumọ̀. So ìtumọ̀ ẹni ni pé ànábì ó pa mí láti pé kí n lọ aṣọ mọ́dì, ànábì wa máa bá mi tagé, ó máa bá mi ṣàwàdà. Torí pé nínú àdámà ànábì bí ẹnìkan tó jẹ́ pé Ọlọ́run kẹ́ púpọ̀ pẹ̀lú wà. Ìyẹn ni tó fà á nígbà tí àyà yas'alunaka 'anil mahid tó sọ̀kalẹ̀ pé wọ́n ń bọ̀ wá bí wa ànábì léèrè nípa nǹkan oṣù obìnrin. Qul huwa adhan, sọ fún wọn pé ẹ̀gbin ni. Fa'tazilu nisaa fil mahid, ẹ̀yẹra fáwọn obìnrin tó bá ti ń ṣe nǹkan oṣù. Àwọn Yahudi àtàjẹ́ Jew àtàwọn Nasara àwọn àtàjẹ́ Christian tí àwọn ìyàwó wọn bá ti ń ṣe nǹkan oṣù àwọn kókó lé fún ni. Òun ní bá jẹ mọ́, òun ní bá mu omi mọ́, òun ní sùn lórí ibùsùn kánà pẹ̀lú ẹmọ́ tó bá ti ń ṣe nǹkan oṣù. Ànábì ní máa ń yapa wọn bí ogun nǹkan tó máa ń ṣe. Ànábì wa ní ẹ̀rí ẹ̀yin tẹ́jẹ́ sáadé isna'u kulla shay'in illa nikah. Gbogbo nǹkan ni ẹ máa bára wọn ṣe, ẹjọ́ máa jẹun, ẹjọ́ máa mú, ẹjọ́ máa sùn lórí ìbùsùn kánà, ẹjọ́ máa tagé illa nikah, ẹ̀kẹ̀ máa sùn náà ojú ibi tí ẹjọ́ tẹ́ jáde nìkadé.
ẹ̀dùn yà ẹ̀fẹ̀ má súnmọ́ ojúbi pẹ́jẹ́ tí ń jáde nìkan ìmẹ́lá dípò wọn sọ tá Ànábì sallallahu alaihi wasallam sọ fún Aisha pé máa rọrọ ó lánàbí wa máa bó ń tàbí tó sì ṣe kóṣù Ànábì ẹsẹ̀ rẹ̀ pé yóò kókó ní gómìnà tí wọ́n jẹ́ pé gbà tó ń bá kàn ṣe kìíní nìkan lọ́mọ ṣe nàìjíríà nìkan tó bá ti di pé ń ṣe kóṣù ó ti di ẹni àìjírí ẹni àìkò láì fi ṣètàn tí ó lè ó wọ́n ni wàtánà yóò fi jù ránṣẹ́ ìlẹ́yà ó ní kódà gan Ànábì àtúmọ̀ na orí ẹ jáde sí ọ̀dọ̀ wọ́wọ́ ọmọ ìtẹ́kì tánàbí ó sì mẹ́sẹ̀ ìtìkáàfù lọ́wọ́ Ànábì rẹ̀ pé mọ́sálásí Ànábì náà ní ilé wọn àti mọ́sálásí jọ tíra wọn ní ó lánàbí ó na orí ẹ jáde láì so Ànábì sí ṣe ìtìkáàfù lọ́wọ́ Àìṣà sì wà náà kí ni ó wà náà haid fa àṣìlúhu wà náà haid wọ́n wà náà bá fọ orí ẹni tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ so kéèsì ń bẹ lágbáyìn nǹkan oṣù obìnrin púpọ̀ nítorí ọjọ́ wa tó ti lọ àdùnbí hadithi yìí bí ibn Allah ta'ala tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lọ lórí àwọn ìdájọ́ ilé tó ní ṣe pẹ̀lú àládà obìnrin so àmọ́ ń tà gbọ́dọ̀ gbọ́yé ni pé obìnrin bá ń ṣe nǹkan oṣù kìí ṣe ẹni tí èèyàn máa ń rí sá obìnrin ṣe ẹni tí èèyàn máa ń rí sá pàápàá jùlọ ẹni tẹ́ ọba tẹ̀wá ilé òmìtì ẹ̀kọ́ lọ́kọ̀ pé pàtí ara rẹ̀ náà ìwọ́n náà òun tó kí ní kò nọ́mà ẹgbẹ́ ìtura so wọ́n náà lo pẹ̀fún kọ́ máa já fáfán so wọ́n yẹn ò nílé máa kó ní abọ́kọ bẹ̀tẹ́ lómi náà tẹ́lẹ̀ náà tẹ́ mà bó lẹ́wọ́ ṣe rí kó tó di pé nǹkan ó ṣe nǹkan oṣù kò sí nǹkan oṣù kò níìtì náà tẹ́lẹ̀ ẹgbẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tọ́kọ bá wọlé gan èyí fi ní òun àrùn bí kọ́ máa ti jẹ́ ẹ̀kọ́ sí ní ẹ̀kẹ́ kéèbù gbogbo olú ti kọlà sí ọmọ àwùjá orí ọlọ́run ìjẹ́ tó bá ń lòdè nìkan ní mìíkọ̀ àdáwò tó ńlá tó gbọ́dọ̀ kíyèsára kìí ṣe pé àákòókò lé fún wọn àbá àníbá wọn jẹ́ pọ̀ mọ́ àníbá wọn pọ̀ mọ́ àdóńbì torí àsìkò wa fasubhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh